Hello guys, good to see you all. Yes, I know you are seeing me, of course, but I cannot see all of you, but it's still good to see you anyway. Thanks for watching my videos. Thank you for making me feel, yes, this is something good. This is at least worth my time, worth my efforts. Yes, I appreciate you all. Please, if you're watching me for the first time, please click on the subscribe button and then enjoy my videos. It's a mix here. Sometimes I speak my local, traditional, and how do I put it now? Sophisticated Yoruba language. And sometimes I speak English so that I can have viewers from other countries or other places listen to me and still understand what I'm trying to say. So this channel is all about helping ourselves with Yoruba, and then the cultural aspect, the traditional aspect, a little bit that I know, and then also helping each other out or talking about what goes on in our lives, what are we really doing on the internet. That is one of the reasons I opened this thing, because I saw that there was so much trash everywhere. The children, when my child is trying to watch YouTube, I get scared. When the little girl tries to be on her own on YouTube, I'm wondering what she's watching. So I thought about it. I said, okay, if I can just start in my own little way and start putting something that I know is good on YouTube, then maybe other people too will start putting their own little good stuff on YouTube. Not just all about ass shaking, bum shaking, watching people dancing naked, and all these dirty things. So that's one of the reasons I opened this YouTube account, and I just want to make a little difference, to talk to people, let them talk back to me, like tell me what they think, if I have a good idea, if they think there is a difference or of opinion and everything, so that we can all still rub minds and then have a period of sanity, not crazy life, nude girls, nude people. I don't know, at least. So I'm advising you, if you know something nice for the children, if you can do something good for our future, please put it on the internet. Let us be like, if they put 1,000 bad stuff on the internet, let us put our own 1,000 good stuff, so that the children will be able to see both sides. It will not just be like, whenever they go online, they go on Instagram, they are looking at people shaking their bum. They go on YouTube, they are watching maybe things that are not even educative for children, things that you'll be surprised that people will put it up there. So fún ìdí èyí, mo ti sọ òyìnbó rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ni wọ́n ní Yorùbá ní ẹni tó bá sọ òyìnbó ńlẹ̀ àná, òun náà ló máa ń tu. So ẹ jẹ́ kí n máa tu díẹ̀díẹ̀. Mo fẹ́ sọ fún wa wípé reason tá ṣe ṣí àkáǹtì yìí ni wípé oríṣiríṣi yamayama nǹkan tí ò tiẹ̀ dáa ló wà lórí íńtánẹ́ẹ̀tì. Tó a dẹ̀ mọ̀ pé àwọn ọmọ yìí ń wò wọ́n. Ẹni tó bá lọ́mọ kékeré lọ́wọ́ ó lè má wọ̀rí, ṣùgbọ́n ẹni tó bá ní tínéjà lọ́wọ́, ṣé ẹ mọ nǹkan tọ́mọ yín ń wò? Ṣé ẹ mọ nǹkan tó bá tilẹ̀kùn mọ́rí mọ́ ní yàrá? Ṣé ẹ mọ nǹkan tí wọ́n ń ṣe? K'Ọlọ́run ṣọ́ wa, kó ṣọ́ àwọn ọmọ wa. So fún ìdí èyí, mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti máa sọ fún àwọn èèyàn, ẹni tó bá mọ nǹkan tó dáa, ẹ fi sórí íńtánẹ́ẹ̀tì. Ẹ jẹ́ káwọn ọmọ yìí, because they just keep clicking. Àwọn tó bá tiẹ̀ kéré, they will just keep clicking on it, clicking, á dẹ̀ máa play. So please, ẹ jẹ́ ká ṣe nǹkan tó dáa fáwọn ọmọ wa. Kí wọ́n ṣe torí èní, torí ọjọ́ ọ̀la ni. Kí la fẹ́ fi followers ṣe? Kí la fẹ́ fà àwọn tó ń view ṣe? Kò sí lẹ́yìn pé kán wò kán benefit. Kò sí pé bóyá kíní tí wọ́n bá tiẹ̀ wò lénìí, wọ́n á wò lọ́la. Tí wọ́n bá wò lọ́la, wọ́n á wò lọ́tùnla. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la, wọ́n á wò. If not, gbogbo nǹkan tá a kà kún, gbogbo nǹkan tá a ní tá a mọ̀ kò ní wúlò fún wa mọ́, because àwa nìkan la máa mọ̀. Àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn yẹn, wọ́n tiẹ̀ ní mọ̀ nǹkan kan. Wọ́n ní mọ̀ nǹkan kan o. Fún ìdí èyí, ẹ jẹ́ ká máa ranra wa lọ́wọ́. Ẹ jẹ́ ká máa ran ọjọ́ iwájú wa lọ́wọ́. Ẹ jẹ́ ká máa tún ọjọ́ iwájú ṣe fáwọn ọmọ wa, káwọn náà lè rí nǹkan dé bá, kó máa wá wo nǹkan tí ó máa educate wọn. Kò pé so nǹkan tó máa ń ṣe nílẹ̀ Yorùbá ni, so nǹkan tó máa ń ṣe ni. So lénìí yìí o, a ti sọ̀rọ̀ nípa orúkọ Yorùbá, bọ́n ṣe máa ń sọ orúkọ. A wá fẹ́ sọ ọ̀rọ̀ nípa kí ni wọ́n máa ń ṣe láti sọ wọn lórúkọ. Tí Yorùbá bá fẹ́ sọ ọmọ lórúkọ, ṣé ẹ mọ̀ pé orúkọ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí Yorùbá? Yorùbá fẹ́ sọ ọmọ lórúkọ tó dáa. So ìgbésẹ̀ wo náà máa ń gbé láti sọ ọmọ lórúkọ? Láti inú oyún ni ìyá ọmọ á ti máa ronú pé ọmọ yìí o, orúkọ báyìí ni mo fẹ́ sọ.
bàbá ọmọ náà àti máa rò pé ọmọ yìí o tó bá ti dé ayé o nǹkan báyìí ni mo fẹ́ sọ, oníkálùkù àti lórúkọ tó fẹ́ sọ. Ìgbà tọ́mọ bá wá dáyé oníkálùkù á wá sọ ọmọ yìí lórúkọ. Ọjọ́ kẹjọ ni Yorùbá máa ń sọ ọmọ lórúkọ. Tí Yorùbá bá dẹ̀ máa sọ ọmọ lórúkọ lọ́jọ́ kẹjọ, wọ́n á gbé omi, oyin, obì àti ṣúgà, àádùn, àwọn nǹkan kéékèèké wọ̀nyí, everything in little little pieces, wọ́n á gbé sílẹ̀. Wọ́n á wá máa ṣàdúrà, ẹni tó jágbàlagbà ilé á wá ṣàdúrà, tàbí kó jẹ́ bóyá àwọn olórí ẹbí tó lè sọ ọmọ lórúkọ, so àwọn náà máa wá sọ ọmọ yìí lórúkọ. Láyé ìsìn ayé ti lajú, àwọn pastors, àwọn imam, àwọn olórí ẹ̀sìn wa la máa ń pè kí wọ́n bá wa sọ ọmọ lórúkọ láyé ìsìn. Ṣùgbọ́n wọ́n sì máa ń lo àwọn kinní yìí díẹ̀díẹ̀. Àwọn míì á lo omi, àwọn míì á lo àádùn, wọ́n á lo iyọ̀. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ló dẹ̀ ní significance lẹ́yọ kọ̀ọ̀kan tí Yorùbá kà kún. Bí irú tí wọ́n bá ń bí ọmọ, wọ́n á ní orógbó rèé o. Kí ni iṣẹ́ orógbó? Yorùbá gbàgbọ́ pé orógbó jẹ́ èso tó máa ń gbóni sáyé, pé ó dáa fára. Wọ́n fi ń ṣàdúrà fún ọmọ ni, wọ́n á ní orógbó máa ń gbóni sáyé ni o. Tá bá dẹ̀ wò náà, orógbó dáa fára. Téèyàn bá fẹ́ ní àwọn infection míì gan, téèyàn bá jẹ orógbó, ó máa lọ. So wọ́n fi ń ṣàdúrà fún ọmọ ni. Wọn ò ní fi sí lẹ́nu o, torí ọmọ kékeré ò lè yín tó fẹ́ fi jẹ. Wọ́n á kàn fi ṣàdúrà ni pé orógbó rèé o. Orógbó máa ń gbóni sáyé ni. Wà á dàgbà o, ò ní kú ní kékeré o. Ìwọ náà ẹ̀mí ẹ̀ á gùn o. Torí wọ́n mọ̀ pé orógbó máa ń pẹ́. Obì náà, wọ́n á ní obì máa ń bí ikú dànù. Wọ́n ti fi ṣàdúrà fún pé òkú máa ré kúrò lórí ẹ, ò ní kú ní kékeré o. Àdúrà náà ni gbogbo ẹ̀. Iyọ̀, wọ́n ní ayé ẹ̀ á níyọ̀ o. That means pé ayé ẹ̀ á dùn o. Ṣé mo pé téèyàn bá so oúnjẹ tí ò bá fi iyọ̀ sí, kò ní dùn. So wọ́n á ní tó bá ti ayé ẹ̀ o, ó máa níyọ̀ o. Wọ́n á tún bu ṣúgà náà, ayé ẹ̀ o, á ní ṣúgà o. Wọ́n lè fi díẹ̀ kan tọ́ sí lẹ́nu tàbí kan fi kàn lẹ́nu. Ìgbà míì wọ́n dẹ̀ ní fi kàn. Then omi, wọ́n á ní kò sí ẹni tó ń bómi ṣọ̀tá o, pé ò ní lọ́tà o, ò ní rálákòbá o, ò ní rẹ́ni tó máa mú ẹ ní ọ̀tá o tàbí tó máa yàn ẹ́ lódì tá a wá ní dandan kó kú ni o. Wọ́n á ṣàdúrà fún ọmọ. Lẹ́yìn tó máa lo àádùn náà, wọ́n á ní káyé ẹ̀ dùn, kó lóyin. Oyin náà, wọ́n á ní kó ayé ẹ̀ lóyin, kó dùn. All is all about praying and prophesying good things into the life of the child. So after tó bá ṣe gbogbo eléyìí tán, wọ́n á wá fẹsẹ̀ ẹ̀ kanlẹ̀. Wọ́n á ní ẹsẹ̀ àtẹlẹ̀ pẹ́ o, pé ò ní tètè wọlé o. That means pé kò ní tètè kú, ó máa tẹlẹ̀ pẹ́. That means he or she will grow up and have long life and live a long time on top of the earth. Yes, that's what that means. So lẹ́yìn yẹn, wọ́n á wá gbé ọmọ yẹn. Àwọn orúkọ tí bàbá àti ìyá ti fẹ́ sọ, wọ́n á gbà. Àwọn bàbá ìyá, bàbá ọkọ, ìyá ìyàwó, ìyá ọkọ, àwọn kọ̀ọ̀kan náà, àwọn náà mú orúkọ wá. Ìbẹ̀lẹ̀ ti máa rí tán máa sọ ní orúkọ tí bàbá sọ, orúkọ tí ìyá sọ, orúkọ tí grandpa sọ, orúkọ tí grandma sọ. Oníkálùkù á sọ orúkọ tó dára tó rẹwà fọ́mọ yìí. Wọ́n fi ayọ̀ àti ìfẹ́ wọn hàn sí ni. So àwọn òbí ọmọ, wọ́n á note gbogbo orúkọ yẹn sílẹ̀. So that ìjọ́ tí tẹ́ni yẹn bá béèrè lọ́wọ́ pé Bùkúnmi ńkọ́ o, ẹ sì mọ̀ pé Bùkúnmi làwọn sọ nìyẹn. Àbí Ṣaléwá ńkọ́ o, ẹ sì mọ̀ pé Ṣaléwá lẹni yẹn sọ. Àbí grandma sọ ní Ọpẹ́mipọ̀ ńkọ́ o. So bẹ́yẹn lọ, wọ́n á ṣe ayẹyẹ yẹn bẹ́yẹn. Lẹ́yìn yẹn, wọ́n á ṣe àwẹ̀jẹwẹ̀mu. Wọ́n á pe àwọn aládùúgbò pé a bímọ o, ẹ wá bá wa yọ̀ o. Wọ́n á pa ẹran, wọ́n á se oúnjẹ rẹpẹtẹ, wọ́n á fi ṣe àlejò wọn. So kò jù báyìí lọ. Wọ́n lè wá ṣe bó bá ṣe wù wọ́n. Ẹlòmíì á fẹ́ lójú, ẹlòmíì á dẹ̀ rọra ṣe ní oníbó ti mọ̀, ṣe bó ti mọ̀, tí ò ní fa àsìkò tí ò dẹ̀ ní pẹ́ púpọ̀. Ṣùgbọ́n ẹlòmíì á po lórin, ẹlòmíì á pe léré, bí àpò oníkálùkù bá ṣe sí ni. Fún ìdí èyí, ètò ìsọmọlórúkọ ní Yorùbá kò jù bẹ́ẹ̀ lọ. Ọmọ wa á tó lórúkọ. Àdúrà náà la máa ń fẹ́ gbà. Torí àdúrà ni Yorùbá gbàgbọ́ pé ó máa ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. Kò jẹ́ bó ṣe jẹ́ lénìí. Thank you for watching my video.
I hope you like it. Yes, if you do, thank you. Don't forget to subscribe and then click on the like button. If you have any comments, feel free to ask us. Thank you and have a blessed evening.